Ẹ̀yin èèyàn wa, a kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ. A dẹ̀ kú etí ìgbọ́. Tí wa yóò gbọ́ re o, a ní gbọ́ ibi. Lórúkọ Baba tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa, àmín. A dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn tí bàbá tí ọ̀gbẹ́ni ọmọọba rọ́pò tó lọ síbi tí àwọn àgbà ń rè. Despite pé bàbá wà láyé, bàbá ẹ̀ wà láyé, bàbá rọ́pò wà láyé, òun ló ṣe ni láàánú jọjọ. Àdúrà wa ni pé kí Ọlọ́run kó bá wa tú bàbá rọ́pò náà, kó tú bàbá rọ́pò náà, kó jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kó wàásù fún bàbá rọ́pò. Nítorí kò sí bá ṣe lè pàrọwà, èèyàn ẹlẹ́ran ara ò lè pàrọwà fún bàbá o. Tí bàbá máa gbọ́, àfi Ọlọ́run ọba ìyanu, ẹ̀mí mímọ́ Ọlọ́run. Òun ló mọ bí ó ṣe jẹ́, òun ló máa tú bàbá yẹn nú. Ẹ pàrọwà látòní títí di ọ̀la. Arọ́pò ní gbọ́ àyàfi Ọlọ́run Elédùmarè. Òun ló máa bu òróró tó máa tú bàbá yẹn nú, tó máa tú lọ́kàn. Bẹ́ẹ̀ ni tó máa bí ẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ pé ọjọ́ kan á jẹ́ ọjọ́ kan. Nípa ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa tó dá. Òun ló fa ikú. Torí Ọlọ́run dá ilé ayé yìí dáradára kí èṣù, torí ẹ̀ la ṣe sọ pé èṣù, ká má dìbò fún èṣù, ká kúrò ní ibi tí Sátánì ti ń ṣe orí burúkú ẹ̀, ká ṣọ́ra gidi gan. Torí èṣù ní nǹkan rí lọ́wọ́, àfi kó bàjẹ́ ni. Iṣẹ́ Olúwa ò dẹ̀ ní bàjẹ́ mọ́ wa lójú ní agbára ẹ̀jẹ̀ Jésù. Torí gbogbo wa ni iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni. Èṣù ò ní gbà wá lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò ní fojú ẹ̀ lẹ̀ kí èṣù gbà wá lọ́wọ́ Ọlọ́run. Abọ́ Ọlọ́run á dájú lórí wa. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Ikú tó pa ẹ̀gbọ́n kábíyèsí. Ọlọ́run ló yí, Ọlọ́run ló mọ̀, ó yí Ọlọ́run. Ṣùgbọ́n àdúrà wa ni pé ẹ̀yìn tó fi sílẹ̀ lágbára Kristi kò ní jẹ́ ikú àkúfà o. Ikú pààyàn ní jẹ́ àkúfà. Tó bá dẹ̀ jẹ́ ikú àmúwọ́ Ọlọ́run ni, á yìn Ọlọ́run lógo. Ó ní nínú gbogbo pé ká máa dúpẹ́ nínú gbogbo. Àti àsìkò tó rọrùn àti àsìkò tó kù díẹ̀ káàtó, ká máa dúpẹ́ rẹ̀. Torí Ọlọ́run ọba wa, òun ló yẹ déédé. Ọlọ́run àánú, òun lóhun ní ohun gbogbo lọ́dọ̀. Oore ọ̀fẹ́ làwa gbà o. Àwọn tó wà láàyè kan máa rò pé bóyá agbára wọn ni. Agbára wọn kọ́ o. Oore ọ̀fẹ́ Jésù Kristi á máa bá wa gbé o. Àárà àánú gbà o. Torí Ọlọ́run ọba ìyanu, ká túbọ̀ máa gbàdúrà pé kí Ọlọ́run kó kà wá mọ́ àwọn tó lóun máa ṣàánú fún wa, tó ṣe lóun máa ṣàánú fún. Torí ìwé mímọ́ sọ fún wa pé Ọlọ́run sọ pé òun yóò ṣàánú fún àwọn tó òun yóò ṣàánú fún. Káwa náà kọ́ Ọlọ́run ká jọ, ká dúpẹ́ abẹ́ Ọlọ́run pé kó jọ, kó kà wá mọ́ àwọn tí òun yóò ṣàánú fún. Kó jẹ́ ká wà nílé ayé yìí pẹ̀lú ìrọ̀rùn. Ká má wà nínú ayé yìí pẹ̀lú ìṣòro, pẹ̀lú ìnira. Ká má fàìsàn lògbà. Ká má kúkú òjijì. Ká má kúkú àìròtẹ́lẹ̀. Kí Ọlọ́run kó fàánú ẹ̀ dúró tì wá, kó ṣàánú fún wa. Àwọn ìdílé tí irú kan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí, Ọlọ́run kó gbà àkóso, kó tú gbogbo wọn nú. Ní orúkọ ti Baba àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Kó tú bàbá rọ́pò nú, kó tú kábíyèsí nú. It's a pity. Àwọn ìgbà tá a gbọ́ ọ̀rọ̀ yẹn lánàá, ó dùn wá jọjọ pé báwo ló ṣe jẹ́, báwo ló ṣe o. Ọlọ́run ló yí, Ọlọ́run ló mọ̀ o. Ẹ̀yin èèyàn wa,
a máa yin Ọlọ́run lógo. Torí kò ṣe pé bóyá ó ya wèrè, kì í ṣe pé bàbá rí ọmọ ẹ̀ ní ibi tó ti ń ya wèrè àbí tó ti ń ṣalẹ̀ lórí àkìtàn àbí tó ti ń ṣàṣemáṣe tó ń gbọ́n gbogbo owó lọ. Despite pé owó wà, owó tí a ní kì í ṣe owó ẹjọ́, kì í ṣe owó àrùn, kì í dẹ̀ ṣe owó àìsàn, kì í dẹ̀ ṣe owó wàhálà. Owó tá a máa fi máa gbé orúkọ Ọlọ́run ga, kí Ọlọ́run kó ṣàánú wa, kó má jẹ́ kí a ṣe wàhálà lásán nílẹ̀ ayé yìí. Torí ìjọba ọ̀run òun ló nípọn jù, òun ló dára jù. Òun ni ká máa gbàdúrà fún. A máa gbàdúrà fún ìjọba ọ̀run pé gbogbo nǹkan tá a bá lò láyé èyí pátá ká lò pẹ̀lú ìrọ̀rùn, ká lò pẹ̀lú ìdùnnú, kí a má ṣe fi wàdùwàdù lélẹ̀ ayé, ká dẹ̀ má bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Káàánú Ọlọ́run kó dúró sórí wa, kó dúró tàwọn ọmọ wa, kó dúró tì wá. Bẹ́ẹ̀ ni, Olúwa ṣeun. Torí pé bàbá rọ́pò kò ṣe wàhálà lórí ọmọ, kò dẹ̀ gbé ìpayà sọ́kàn kan sọ pé ogun wàhálà ìdààmú ọ̀gbẹ́ fún bàbá nítorí pé ọmọ ẹ̀ tó ṣaláìsí. Ọlọ́run á tu bàbá nú. Kí bàbá rọ́pò kó gbà fọ́lọ́run. Kí bàbá rọ́pò kó gbà fọ́lọ́run. Ó sọ torí gbogbo ayé ló ti ṣẹ̀ ẹ́. Bíbélì sọ pé gbogbo ayé ló ti ṣèpalẹ̀ tí kò ná ògo Ọlọ́run. Ògo Ọlọ́run náà tá a ti ṣẹ̀ òun ni pé a ti bá wọn jẹ nínú èso àjàrà ní ọgbà Édẹ́nì. Àwọn bàbá wa ni o. Àwọn bàbá wa ló kó bá wa, ṣùgbọ́n nígbà tí Jésù fi oore ọ̀fẹ́ Jésù ló wá gbà wá là lọ́wọ́ ìparun, lọ́wọ́ ikú ayérayé, lọ́wọ́ ikú tó jẹ́ pé wọ́n ní àjíǹde wà ní ọjọ́ kẹyìn. Wọ́n ní níkẹyìn ọjọ́ pàjíǹde wà. Wọ́n lò pé ìgbà tí Jésù ti wá dé tó ti rà wá padà kúrò nínú ikú ayérayé. Torí tẹ́lẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tá ti dá nígbà àwọn baba ńlá wa ti dá ní ọgbà Édẹ́nì. Gbogbo ìgbà yẹn tí Ọlọ́run ti bínú, tán fi pé ó yá kò tiẹ̀ ní hope fún wa, àtàwọn tó ti kú àtàwọn tí ò ti kú. Wọ́n ní Jésù ẹni tó bá ti gbé àwọn tó bá gba Jésù lólúwa tó olùgbàlà wọn. Tá gba Jésù lólúwa tó olùgbàlà pé àwa kì yóò kú bí kò ṣe yè. Nítorí pé àjíǹde àti ìyè ń bẹ lọ́wọ́ Jésù, ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Jésù náà dẹ̀ ní àjíǹde àti ìyè. Ó ní iye àwọn tí yóò gbà ló fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Agbára ẹ̀jẹ̀ Jésù níkẹyìn ọjọ́ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ fún wa pé gbogbo òkú ni yóò dìde nígbà tí ìpè bá dún. Torí ayé yìí ò ní kú o. Ayé yìí ò ní kú. Ayé yìí àjíǹde àti ìyè yìí máa padà wá. Tí gbogbo àwọn tó ti kú nínú Jésù. Wọ́n sọ pé àwọn tó ti kú nínú Jésù wọn yóò jíǹde. Oore ọ̀fẹ́ dẹ̀ wà fún gbogbo àwa ọmọ Ọlọ́run pé níkẹyìn ọjọ́ pé Ọlọ́run yóò jí gbogbo wa, yóò jí àwọn tó ti kú dìde. Gbogbo wa á wá jíyìn iṣẹ́ ọwọ́ wa. Ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ, gbogbo àwa tó kù láyé kí Ọlọ́run kó jọ̀ọ́nú àánú ẹ̀. Ó fún wa ní oore ọ̀fẹ́. Ó fún wa ní oore ọ̀fẹ́ láti máa ṣe dáadáa. Ká lè rí àjíǹde ìkẹyìn ní ọjọ́ ìkẹyìn. Ká lè rí gbà. Kí bàbá rọ́pò kan kún fàdúrà kí ọjọ́ ayé wọn kó dálẹ̀. Kí gbogbo wa pátápátá tá a kù lọ́jọ́ ayé ní ayé kí a ní opportunity láti bá wọn. Bó ti jẹ́ pé wọ́n ní wọ́n kú, téèyàn bá kú pé ó tún máa jí dìde níkẹyìn ọjọ́. Níkẹyìn ọjọ́ ni gbogbo àwọn tó wà láyé, Ọlọ́run kó ká wa mọ́ àwọn tó máa gẹ́gẹ́ bí àdúrà
olùṣọ́-àgùntàn wa, ó ní àgbò àtọ́, á wá ré ikú kọjá bọ́ sínú ìyè. Ìgbà yẹn pé ayé yìí á kọjá lọ. Ayé yìí máa kọjá lọ pé ṣùgbọ́n àwọn tó wà nínú Ọlọ́run nínú Jésù pé wọn yóò jíǹde, gbogbo ayé ò ríra wa, ó yọ̀ mọ́ra wa. Bẹ́ẹ̀ ni, lórúkọ Baba tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. So ẹ má jẹ́ kí a ronú gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní ọ̀la. Parọ́pọ̀. Mo gbàgbọ́ pé gbogbo wa pátápátá ni à ń lọ sí the same place. Bẹ̀tẹ̀ àdúrà wa ni pé kí Ọlọ́run kó jọ̀ọ́nú àánú ẹ̀, kó má jẹ́ a kú sọ́nà bí èéfín. Ká má kúkú oníkú, ká má gba ikú oníkú lọ. Ká má gba ikú oníkú kú. Ó dùn wá gidi gan. Bàbá ẹ̀gbọ́n kábíyèsí, wọ́n ní just 58 years, kò tiẹ̀ tí pé 60. Ó dùn wá o, ṣùgbọ́n Ọlọ́run ó fẹ́ jù wá lọ. Kó sùn re o. Àánú Ọlọ́run á dúró ti àwọn tó ti filẹ̀ àtàwọn ọmọ wọn tó ti filẹ̀ ayé lọ. Ikú àkúfà kò ní jẹ́ ikú àkúfà ní ààfin, kò ní jẹ́ ikú àkúfà fún gbogbo àwa tá à ń kẹ́dùn fún agbára ẹ̀jẹ̀ Jésù. K'Ọlọ́run kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ bá wa share, ẹ bá wa like, kẹ́ bá wa subscribe. Kẹ́dẹ̀ bá wa gbàdúrà fún Parọ́pọ̀ kí Ọlọ́run Ẹ̀mí Mímọ́ alágbára gíga kó tù wọ́n nú. Kó bu òróró ìtura sí ojú ọgbẹ́ wọn. Lórúkọ Baba tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Jésù Olúwa wa, àmín. Ẹ ṣé. Ẹ bá share, ẹ bá like, ẹ bá subscribe. Mo ti sọ lẹ́ẹ̀kan, ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa, àmín.